tí a mọ̀ rẹ́ o nípa bí àwọn agbésùmọ̀mí ṣe ń lo ìmọ̀ ẹ̀rọ AI láti fi ṣe ìgbésùmọ̀mí o. àbọ̀ ìwádìí tuntun ti fi hàn pé ikọ̀ apànìyàn méjì lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tí ṣe Boko Haram àti ISWAP ti ń lo ìmọ̀ ẹ̀rọ àtọwọ́dá tí a mọ̀ sí artificial intelligence láti fi ṣe sálábì tí wọ́n gbé dání. tó bá jẹ́ báwọn ikọ̀ oníkọlù yìí ṣe lòdì sí ìwé kíkà àti ìmọ̀ ẹ̀rọ gbogbo ni èèyàn fẹ́ wù ni èèyàn yóò sọ pé kò yẹ kí wọ́n tiẹ̀ fọwọ́ kan ohunkóhun tí a fi ọgbẹ́ ìwé tàbí ìmọ̀ ẹ̀rọ gbé kalẹ̀ rárá àti rárá. àmọ́ lọ́wọ́ yìí ìwádìí ti fi hàn pé àwọn Boko Haram àti ISWAP ti ń lo AI o, ìmọ̀ ẹ̀rọ tó fẹ́rẹ̀ má sí ohun tí kò lè ṣe bí èèyàn bá bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀. kí ni wọ́n ń lo ìmọ̀ ẹ̀rọ AI yìí fún gan-an? àbọ̀ ìwádìí náà sọ pé àwọn afẹ̀jẹ̀wẹ̀yẹ ń lo ìmọ̀ ẹ̀rọ láti kojú ọgbọ́n tí alátakò bá fẹ́ lò láti fi wádìí àṣìṣe wọn nínú ìkọlù lẹ́yìn tó bá ṣẹlẹ̀ tán, kí wọ́n sì tún fi ní àníkún ìmọ̀ nípa fífi ẹ̀rọ ìgbàlódé ṣe ìkọlù o. iṣẹ́ ìwádìí náà tí Anthony Guelch onímọ̀ nípa AI ṣe pẹ̀lú University of Cambridge ní UK dá lórí àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ ISWAP àti Boko Haram tẹ́lẹ̀. ẹ̀ka ìròyìn AFP ròyìn pé ìwádìí náà fi hàn pé àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí yìí ń tẹ̀síwájú nínú lílo ìmọ̀ ẹ̀rọ yìí láti ró iṣẹ́ wọn lágbára sí ni o. kí wá ni eléyìí túmọ̀ sí? onímọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ kan Umaru Soliu Gwani ó ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé AI kọ́ ni yóò bá wọn pinnu ibi tí wọ́n bá fẹ́ kọlù, síbẹ̀ ó máa ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àwọn ohun tó yẹ kí wọ́n mọ̀ nípa ibi tí wọ́n fẹ́ kọlù, ó sì máa ń fún wọn láwọn òye náà ní kíákíá ni. lára àwọn ìlànà tí wọ́n lò lọ́wọ́ ni ṣíṣe ètò ààbò bí yóò ṣe kọlù àwọn ológun àti bí wọn yóò ṣe pín àwọn ikọ̀ agbésùmọ̀mí sí àwọn ààyè ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n yóò kọlù. AI kọ́ ló ń pinnu fún wọn bẹ́ẹ̀ o, àmọ́ ó ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn tó yá kánkán. wọ́n ní ló ṣàlàyé bẹ́ẹ̀ o, gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé àwọn kámẹ́rà tí wọ́n ti sòpọ̀ mọ́ ìmọ̀ ẹ̀rọ AI wà lára ohun tí wọ́n ń lò láti wo ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ìkọlù. èyí máa ń jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n bá ti ṣe àṣìṣe, yóò sì kọ́ wọn láti má ṣe irú àṣìṣe bẹ́ẹ̀ mọ́ nínú ìkọlù tí yóò bá tún wáyé. AI lè ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fínífíní nínú fídíò lẹ́yìn ìkọlù, ó lè tọ́ka àṣìṣe tí yóò sì tún fún wọn ní àwọn ọ̀nà tí wọ́n lè gbà fi dáńgájíá nínú iṣẹ́ wọn. bẹ́ẹ̀ ni Umaru Soliu Gwani bẹ́ẹ̀ ló ṣàlàyé o. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa pín ká, ẹ máa fi èròǹgbà ìsábàlá àríwísí. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.